ṣẹṣẹ gbèsè tẹ́ jẹ sẹ́yìn ó ìkó oṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ ni tẹ́ bá so oṣù mẹ́sàn-án yẹn tán àṣẹwà bẹ̀rẹ̀ ojú yìí tẹ́ jẹ gangan wá jẹ́ àárọ̀ṣì iṣẹ́ yìí o tó bá mọ̀ kó fẹ́ kó tètè tán lẹ̀ lónà àbí ká tiẹ̀ ṣe báyìí ṣé kí wọ́n ọmọ ẹ̀ kúkú jọ máa ṣe. èmi àtọmọ mi báwo irú ọ̀rọ̀ wo nìyẹn èmi àtọmọ mi báwo. irọ́ èmi nìkan tí mò ń ṣe ni kẹ́yẹ́ kí n máa fara mi dí owó ilé o. gbogbo nǹkan tí mò ń sọ yìí fún àǹfààní yín ni kó lè tètè tán lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ gbèsè yẹn lẹ́ máa fọdún yìí san o kò dẹ̀ ní tán. tí o mọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ pé kíní kankan mi ì sí fún yẹn o mi ì sí fún má jẹ́ ká jà o má jà wojú ara wa o. wá ilé ìtumọ̀ wa ètò ìṣẹ̀lẹ̀ ní iná ìsìn ọwọ́ mẹ́rin náà lẹ lọ lára mi. tá a bá tẹ̀ ní ká ṣírò yẹn sìn ọwọ́ kan ọjọ́ kan ni ká sọ pé ti ṣe ṣírò ọjọ́ mẹ́rin náà báyìí sí yẹn. ṣé dúró àwọn tó ń ṣe oṣù wọ́n máa ń gbowó yàtọ̀ sí sálárì wọn kí ló mọ̀ tán pé wọ́n ní bónọ́ọ̀sì. yes kò sí téèyàn kò sí téèyàn ṣe tí ò ní bónọ́ọ̀sì gbogbo téèyàn ṣe lọ́dọ̀ gbogbo ìwà táwọn wù gan-an a ní bónọ́ọ̀sì lọ́dọ̀ Ọlọ́run ká tó máa sọ pé àwa ara wa ń bí so má ṣe ti kú sí o mi ò kò dùn yẹn lọ tó ti yé tó tún máa prepare alẹ́ fún mi o ti gbọ́ ìgbà míì gan wà máa lọ màá wo ẹ màá tún wo nǹkan tó ṣẹ́kù sẹ́yìn èmi kàn jẹ́ nìkan tó ń fọ̀rọ̀ rora ẹ̀ wò ni tó ti yé mo máa ń fọ̀rọ̀ rora mi wò tó ti yé ó yẹ kí n ṣínà bolẹ̀ gidi ni tí o rò pé mi mọ tí mo ṣe ni irọ́ o trade by barter ni tó ti yẹ trade by barter business lájọ wa o. nígbà tí alọ́dún ti gbà sí tó ti bá mi bẹ̀ tó ti gbà báyìí ọkàn mi balẹ̀ kó tó di pé oṣù mẹ́ta yẹn pé tí condition wa tí yóò change àtọ́bá mi bẹ̀ àtọ́báyá náà títí lọ́lọ́mà dá wa lóhùn. mi ò bẹ̀bẹ̀ mọ́ jàre ó ti sún èmi bàbá Àríkẹ́ o mi ì bẹ̀bẹ̀ mọ́ o ní ẹ̀bẹ̀ ọ̀la ẹ̀bẹ̀ ẹ mọ̀ pé wọ́n bá ní nǹkan dùn mọ́ ni èmi kan ti wá fẹ́ da lábùkù mo ti fẹ́ dẹ lẹ́tẹ̀ lójú ìyàwó ẹ̀ wípé ẹ̀bẹ̀ ṣá èmi ò bẹ̀bẹ̀ mọ́ o. bàbá mi bẹ́ẹ̀ nígbà tó jẹ́ ìwọ ló mojú ẹ̀yìn bá dé ọ̀dọ̀ ẹ̀ yóò mọ̀ pariwo àti ìwọ bá ti dọ́dọ̀ ẹ̀ kíákíá tó bá ti bẹ̀ ló ń gbọ́ ò lọ kó o mú èsì burúkú wá rí wa. bàbá Àríkẹ́ mi ò bẹ̀bẹ̀ mọ́ mi ì bẹ̀bẹ̀ mọ́ má jẹ́ abẹ́bẹ̀ mọ́. mo jẹ́ kí gàrí ìfẹ́ wùyàn mọ́ wọ́n máa bá mi bẹ́ ni. ẹ jẹ́ wá nǹkan ṣe ẹ jẹ́ ká wá nǹkan mi ṣe ó ti sọ èmi ò lè bẹ̀bẹ̀ mọ́ èmi mú mọ nǹkan tójú mi ń rí máa bẹ̀bẹ̀ máa bẹ̀bẹ̀ débi wípé ẹnu nìkan kọ́ ló máa ta mí gbogbo agan ló máa ta mí gbòòrò burúkú bá mú mi bí tí mo kúnlẹ̀ sí tí mo ti ń bẹ̀bẹ̀. àjò pé ò fẹ́ kí wọ́n disgrace ọkọ ẹ̀ kúrò nínú ni ìbẹ̀ iná ló máa bá mi bẹ̀. èmi ò mú èmi ìbẹ̀bẹ̀ mọ́. bàbá Àríkẹ́. àbúrò báyìí mo sọ fún yẹ ilé ẹ̀kọ́ mo ní ìbànújẹ́ mọ ní wọ́n fẹ́ torí gàrí. dájú mi àti mi báwo ni. a tún ti wáṣẹ́ lọ nìyẹn mo ní wàá dágbére fún yín ni. Olúwakẹ́mi gbogbo tí ṣe ń lọ ọ̀nà àbámẹ̀sìn ẹ lọ gbogbo tó bá ti ń dé báyìí ìṣẹ̀lẹ̀ mi àti bàbá ẹ̀ báyìí á ti ẹ̀ lẹ́yìn ò ní padà wálé lọ́wọ́ òfìfo àmì ojú ẹ̀ ló ṣe máa rí. pẹ̀lẹ́ kó wa careful o. máa wo ojú ọlọ́kadà tó máa wò kó tó gun ọ̀kadà o. wọ́n tún ti dé o ṣé mo ṣe ń jáde ni. má pèèyàn tó bá dáyọ̀ lóhùn tó bá pè é. mo ti gbọ́ ọlọ́yin pọ̀ àkójọ àwọn ṣe fi pa. ó sì lọ́jọ́ dadi ebi ń pa mi o ebi ń pa mi kí ni mo fẹ́ jẹ ebi ń pa mi dadi ọkọ ńlá ebi ni wọ́n jà ebi ń pa mi. ọkọ náà sùúrù báwo yẹn ṣe báyìí. ṣé ká ti tọ́ ni ebi ń pa mi o. ṣé ọmọ ẹ tún ti mú nǹkan tó máa ń pa mi. ebi ń pa ẹ bá mi wá ká yìí sí eléyìí tán ìtàn ẹ bá mi wá ká yìí o ebi ń pa mi gangan ni o. ewo mọ ọkọlà. ebi yẹn worst. tó ti mú nǹkan tó máa ń mu ni ọkọlà. gàrí tán. gàrí títán. gàrí tán. ọkọlà. ẹ bá mi wá ká yìí sí o. Iyo! Iyo! ìyàwó Bùnmi kí n wẹ̀ tán kí n
lọ bá bílí máa gba 5,000 nílùú ọlọ́run gan mọ̀. Kí lorúkọ ẹ? Bàbá Don't be so bad. Mo bá ẹ sọ tó ń ṣe kíní. ẹ káàsán. Kí ni? Èmi náà ló ń ṣe lè ẹ káàsán. Òun tó ń fọwọ́ tí. Kú fẹ̀yìn tó gidi kó tó kí mi. Ẹ má bínú ẹ káàsán. Dúnà ìwọ ọmọ yìí kí ló ń ṣe ẹ náà kí ló ń wọ́ọ̀rì ẹ? Ẹni bá dẹ̀ rí ẹ ń sìn á rò pé nǹkan gidi ni ẹ. Tó bá rí ẹ lálẹ́ ń sìn tó fún wọn pákéjì burúkú tá à ń wí wọ́n á rò pé o Dubai lọ òun náà rèé. Ìbọn là ń wò lọ́fẹ̀ẹ́ lófò yìí. O kàn jẹ́ wọlé lọ bí ẹni jẹ búrẹ́dì àtẹyin o tiẹ̀ kíá. O kàn lónú lé mi ṣá o wúlò fún mi o wúlò fún àwọn tẹ́jọ́ ń gbénú lé gan o kàn yọ onígbèsè kalẹ̀. Wá ìjọba ò lè fẹ́ sọ̀rọ̀ owó mi. Ẹ wò bàbá ẹ má bínú kó ń ṣẹ̀bi èmi náà ṣe rí ìgboro dọ̀ ìgboro smile rárá bí mo ṣe ró mo ró ìkọ̀ sí kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi àmọ́ tí bá ti jáde tí mo ti bọ́ sí gbòòrò tí bá ti rówó màá wá di fún yín màá fún yín lówó yín. Ṣé o sọ̀rọ̀ ni? Ó sọ̀rọ̀ o. Ṣé èmi ló ń bá sọ̀rọ̀ ṣé ìyẹn má bínú ẹ má bínú ẹ má bínú ṣé ìyẹn ni mo fẹ́ jẹ. Kí wàá lẹ fẹ́ jẹ? Àìmọye ẹgbẹ́ ẹ bọ́ọ̀ sign cash wọ́n á sign kind kí ló ṣe ẹ́ ọmọ sọjí ayé ẹ sign your face kí ló ṣe ẹ́. Kíni? Kí n la ní kí ló ń fọ ẹ̀hẹ́ o fẹ́ fọ máa fọ ohun. Ilẹ̀ jàre. Eléyìí ò tiẹ̀ tó kíní jẹ́ pẹ̀lú àgbálùmọ̀ tó wà láyà ẹ̀ náà ní kíní. Kí ládẹ fẹ́ ṣe sí báyìí o. Mo fẹ́ lọ wẹ̀ ni ẹ ṣáà ní pé mò ń bomi. O fẹ́ lọ wẹ̀ èmi náà rí kó ń bomi bẹ́ẹ̀ má ti wẹ̀ o. Ọ̀gá má ti wẹ̀ Ọlọ́run má ìwẹ̀ wá rí mi nínú ilé. Tí bá wẹ̀ tán máa wá rí yín bàbá láàrin. Láyé ká má rí ni Paul wí mi ìfẹ́ rí aṣọ lọ́rùn ẹ̀rí kó ló fẹ́ wẹ̀ sórí máa bọ̀ tó bó ṣe pọ́n yìí mi ṣe rẹ̀ kejì mo fẹ́ rí o tó ti yẹ tó bá dẹ̀ ti sórí ìgbà tó corporate tó ti yẹ màá tún sọ ẹ́ di bí èmi wọ̀lá máa tó wò lé kọ́ máa sí mi kọ́ máa sí mi. Àwa rí yín sìn. Bẹ́ẹ̀rí fílẹ̀ àwọn bí pajápajá ká máa sí mi. Wọ́n ṣe ṣòkòtò bí ṣòkòtò àwọn mọ́là. Rí yín lọ́sẹ̀ wọ́n yín tẹ́ fẹ́ fún mi. Ok, merci. Àbàrẹ́ àgbẹ̀. Ọ̀kárí. Àbàrẹ́ àgbẹ̀. Ó gbà pọ̀. Má jà fọ̀rọ̀ lẹ̀ sọ. Ọmọbìnrin tó gbé wá tí ń bẹ lẹ́kùnlé mi. Bó ló ṣe jẹ́ sí o? Ìfà kí ló dé kí o béèrè orúkọ ẹsẹ̀ bí yìí? Ìwọ gan mọ̀ ọmọ yìí pé kọ̀rọ̀ bá fẹ́ dojúrú. Èyí á sọ̀dọ̀ rẹ̀ màá ṣàlàyé kú ọ nǹkó mi ń ṣẹlẹ̀. Ọmọ kéèbẹ lọ́dọ̀ rẹ ni ọmọ rẹ ni ọ ti gbàgbé ni. Ọmọ yìí ti rìn jìnnà ó ti gbá sí olú omi ìròmí ní báyẹ̀mí rẹ̀ ò dè mọ́. Wọ́n ti lò ó ẹranko ti bá alájọṣepọ̀ ajá lásán wọ́n fi gba ìsìnkì rẹ̀. Títí bẹ́ẹ̀ lọ́ọ́ fi fọn fèrè àti jẹ́yìn ọmọ yìí ó lè láyé. Ìfà bọ́jẹ̀ bí yìí ni ọmọ rẹ la mi sọ̀rọ̀ nípa rẹ̀. Ọtí mo rí ni mo túṣu désàlẹ̀ kòkò mo rí ya ọ̀tún mo ya òsì mo dé lára mo dé tajẹlẹ mo dé tọwárán gún àga mo kí àwọn olórí àwọn pàtẹpàtẹ mo kí àwọn àgbàsàkósàkó ọjà tán ní aṣọ àfòṣèwọ fúkú tẹrin òṣèwọ fẹfà àwọn lójó yé mi kò sì sí rọmbẹ wípé bàálù tó bá ti fò kò síyàn tó lè dá dúró máa ti jẹ. Ìwọ náà mọ iye ọmọ rẹ ṣe ìṣekúṣe bí yìí ọmọ rẹ bá já sùn. Àwọn èèyàn náà lò ó. Kó bá jọ ènìyàn náà lò ó kí wọn náà dẹ mọ nǹkan kọ yé ṣe kù wọn yẹ kí sàkódà bá yé ni. Má jà túṣu désàlẹ̀ kò. Ọ̀nì kò lu ni mo fẹ́ mọ̀ torí pé mo fẹ́ kí sàkódà bá yé rẹ̀. Àní sọ̀rọ̀ mi ò yí ọ aláti déyàn ọmọ yìí láyé yóò le títí táyé yóò fi parẹ́ bí ó sì bá kúnnù. Ọlọ́run jẹ́ kájí wálé ni. Àlàyé ọjà ilé ṣé bá díà ló ti wà ní. Gbàgbé ọjà Kétu rẹ ló ń ṣẹlẹ̀ gangan ilé ìta lẹ́nu. àwọn máa ń ta ó bèrè lọ́wọ́ àbókí ẹ̀ àbókí ẹ̀ mọ̀ ní ṣe lọ. Olójú kòkòrò ni. Kájé tún wá tó bá tún máa tà nǹkan ládùúrú nǹkan tẹ́mi fúnra mi ti fà ń bí lé ni. Èèyàn kan ló dúró bí fèníkú fọ̀la èdè tó ti mọ̀ nǹkan tó máa ṣe sọ́rọ̀ èyí tó ń sọ pé ó mọ nǹkan tá ti ra ń bí lé ni. ó mu tiẹ̀ lọ mélòó lẹ fà ṣé bàbá mi ṣe máa lọ délé fún àní pẹ̀lú àwọn ọmọ ni. Olójú kòkòrò. ibẹ̀ náà lẹ máa fà á àní Kájé wálé ni. Anyways mo fẹ́ travel. Ìlú wo mẹ́.
tó dẹ̀ mọ̀ pé àwọn olùtakọ̀ máa ń ná ẹ kò sí ọjà gidi ńbẹ̀ ó ti yẹ wá bá mi arrange nǹkan gidi ó ti yẹ wọ́n fi ìlú tí mò ń lọ sílẹ̀ wọ́n bá mi ṣe nǹkan tí mo fẹ́ máa fún ẹ lówó ẹ. máa ti gbogbo iṣẹ́ yẹn sí. ta ló jí mi lẹ́sẹ̀ ọ̀tún o ẹ ṣàánú mi wọ́n ti jẹ́sẹ̀ ọ̀tún mi o ta ló jẹ́sẹ̀ ọ̀tún mi o. ayé ń ṣe bọ̀bọ̀ yìí. ta ló lè gùn. àṣebẹjọ wá láti lé ni. láyé. ẹ ṣàánú mi wọ́n ti jẹ́sẹ̀ ọ̀tún mi o ta ló jẹ́sẹ̀ ọ̀tún mi o. ok. ara nǹkan tá a máa sọ fún ẹ nìyẹn ẹ máa kó ẹran mérò ṣòro ẹni tó tajà bíbí tó wojú kòkòrò máa bá yẹ jẹ tí nìyẹn ó ti rí. jẹ́ ń gbọ́ rí mi tó nẹ̀. ẹsẹ̀ mi dà ẹsẹ̀ mi ti sọ ta ló bá mi wo ẹsẹ̀ mi ẹsẹ̀ mi. ó wà dọ́dọ̀ ìyá Ṣómólú wàá rí láìpẹ́ mú bọ̀. ẹsẹ̀ mi o. ẹsẹ̀ mi dà. irọ́ o kí ló ṣe ṣé o ti rí kíní yẹn ti ṣe o kíní yẹn ti ṣe o. mo kàn tají ni. kí ló ṣẹlẹ̀. o ti rẹ́sẹ̀. o ti rẹ́sẹ̀. kí ni mo sọ fún mi kó ṣẹṣẹ mi. o ti rẹ́sẹ̀ sọnù. yẹ kó kúrò mi tí o bá ti kúrò mo ń lọ ní ẹbí ní sanwó gbọ́ ẹ̀ fún ẹ ní kó kúrò mi o eléyìí tó ń wẹ́sẹ̀ kájọ máa wẹ́sẹ̀ papọ̀ ìwọ àti ta ló mi ìṣàjẹ́ lówó kú mọ̀ èmi Hello ṣe gbomi ni ẹ má gbọ́jà mi lọ nà ẹ owó mo fi rọjà yìí o ẹ má tọ́nu bẹ́ẹ̀ yẹn jàre má bọ̀ ń ṣọ́ọ̀bù mi ṣé mi ò sanwó ọjà fún yín ni lọ́nà ẹ mọ̀ kí mi ò fọjà mi ṣeré má gbé má bọ̀ jàre. Hello yóò máa lè káàdì yẹn ọrọ̀ ajé náà la dẹ̀ ń ṣe Àríkẹ́ jọ fún mi lẹ́mtn 500 níbẹ̀ yẹn káàdì mi tán mo ṣàǹbẹ̀ tó fẹ́ gbọ́jà wá fún mi sọ̀rọ̀ ló dẹ̀ tán ó ṣe. ṣé máa fún mi lówó káàdì lé ẹ mọ̀ pé 2000 naira kan yìí wà nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ ti san. ó ń pè mí lórí gbèsè. irọ́ ó sọ pé mo jẹ́ gbèsè 2500. sori pé olórí burúkú ni ẹ. ọmọ rẹ̀ ìgbésí ni ẹ o yes ẹgbẹ́sí ni ẹ nà ó èmi tí mo ní ṣọ́ọ̀bù yìí tí mo fún ẹ ní àyè kékeré pé kó máa tajà ó wọ́n ní fún mi káàdì 500 naira òun rojọ́ lẹ́nu ní pé mo jẹ́ lẹ́wọ́ ṣé mo jẹ́ yẹn tó jẹ́ lọ́wọ́ mi jẹ́ wọ́n mi látòkè délẹ̀ àti mo ní ká. àǹtẹ́lì lẹ pè mí kí ló ṣẹlẹ̀. mo ní kí Àríkẹ́ fún mi káàdì ó dẹ̀ sọ pé mo jẹun lówó onígbèsè mi ni mí bí mo ṣe máa jẹ gbèsè kiri nìyẹn ẹjọ́ torí ọlọ́ tí mo ní kó fún mi káàdì pé kí n ra káàdì lọ́wọ́ ẹ tí bá fún lówó ṣáwọn èèyàn náà ń rajà lọ́wọ́ ṣé wọ́n máa ń fún wa lówó tọ́ ni ṣé mo já wa náà lówó nítorí Ọlọ́run. àǹtí Ẹlíìnì ọjọ́ kìíní àná tẹ́ máa gbọ́bìnrin burúkú ìsibí mo lọ́ fi ibi iṣẹ́ olóore lèèyàn oore bẹ́ẹ̀ lè máa ṣe fún wọn báyìí ibi bẹ́ẹ̀ ló máa fi sọ fún yín ní ìwọ ẹsẹ̀ àmọ́ kan tó ṣe fún mi ń jọ kan ni. èmi àtọkọ mi máa wà ní ṣọ́ọ̀bù mà ní o bó ṣe wá bá mi nìyẹn pé èmi jẹ́ òun lówó káàdì pé kí n fún olówó káàdì ojú tí mi lójó kọ́ mi ń ṣe lọ́kọ̀ mi bẹ̀ sí mi pé èlò ní 500 naira owó káàdì tí mi lè san ní ìwọ ṣé ọmọ iye tí ẹni tó gbà sí ṣọ́ọ̀bù yìí ń san mo béèrè lọ́wọ́ ẹni ṣé ọmọ iye tá à ń san bì. orí bẹ́ẹ̀ mo fẹ́ lọ rajà lọ́jọ́ yẹn ni. ọjọ́ lórí burúkú wọn ló fẹ́ lọ yà. ìjàlẹ̀jẹ̀ yẹn ni bó ṣe ń rojọ́ bó ṣe wà ó lè búyàn pa tó ń ṣojú bí pé wọ́n lè búyàn yìí. mẹ́rẹ̀mẹ́rẹ̀ ó fẹ́ lọ rajà ọlọ́gbẹ́ni kí ló ṣẹlẹ̀ gbà kí ni ó yá dìde mo ṣe káàdì bí lálẹ́ mi ò lè gba káàdì lọ́wọ́ ẹ̀ náà bó ṣe fún mi pé ẹgbà ẹ jẹ́ kẹ lọ fún síbẹ̀. ọmọ rẹ̀ kúrò ẹ̀ kí mo sọ sí mo máa ṣe wèrè ẹ̀ ibẹ̀ ká máa ṣe wèrè ọmọ yìí kí tó máa ṣe ìyà ò dára àdániwáyé máma jẹ́ ń jẹyà ó tóbi tàbí ó kéré orí mi ò fẹ́ òṣì ò dára àtóbi jù má pín dọ́dọ̀ mi tí alábàgbé ní ṣọlẹ̀ kékeré àkórí ẹni. kí láǹfààní orí ta ní tí kò gbé ni. kí láǹfààní ẹbí ta ní tí kò sáyọ̀. kí láǹfààní ayé tọkọ tí kò kún ọ. ayé àwọ̀ ìlọ ayé àsán.
Àbílíkà. Màá àtẹ́lẹ̀. Ṣé wọ́n pa? Ṣáájé wa. Ẹ wo ọjà dọ́ọ̀lù ó dọ́ọ̀lù gidi ni. Pátá. Mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ni, ṣé kò sí nǹkan kan bí? Ṣé nǹkan tó máa yọ owó ni ẹ já mi tán? Tí bá sọ fún yín tán tó máa yọ owó ẹ̀ mọ̀. Ẹ wo èmi fẹ́ gbégbá káàdì o. Mo fẹ́ máa ta káàdì. Ẹ wo Báríkẹ́ ṣe ń pa owó lẹ́nu ọjọ́ mẹ́ta ó ń ní mi lára. Bọ́mọdé ṣe ń yà lọ́dọ̀ ẹ̀, làgbàdé ṣe ń yà lọ́dọ̀ ẹ̀, kúrin ṣe ń yà lọ́dọ̀ ẹ̀, lóbìnrin ṣe ń yà lọ́dọ̀ ẹ̀. Kí ló jẹ? Ṣóhun nìkan ló ṣẹ́ṣọ́ ajé ni. Àti Bílíkà, ẹ mú nǹkan tí mò ń tà. Slippers nìkan ló kù ń bẹ̀. Tí bàtà ò bá dẹ̀ jẹ́ kí àwọn èèyàn ń rà mí. Ṣé nǹkan tí mo fẹ́ jókòó dé ni a máa sanwó ṣọ́ọ̀bù? Èmi á lè lọ o. Èmi ní màá ti fẹ́ sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́. Bọ̀ kó má dàbí pé olú ẹ fẹ́ máa dá sọ́rọ̀ èèyàn ni. Bóyá torí bí ìdẹ́jẹ̀ state tí ò sí bí omi tàn ti ń ta káàdì ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ àárí ìkẹlẹ̀ everybody máa ń wá even kan lọ síbi iṣẹ́ wọn ò ní ra káàdì ibi iṣẹ́ o ibi ìlọ sí máa rà ń rọlẹ̀ wọ́n máa wá tò báyìí bí ìgbà tó fẹ́ repo káàdì lọ fẹ́ rà lọ́wọ́ àárí ìkẹ́ onú àá máa ṣakọ á máa mú fún wọn lẹ́yọkọ̀ á máa bá wọn rẹ́rìn bóyá torí ẹ̀dẹ̀ lọ ṣe ń wá ẹ wo èmi fọwọ́ sí ká ẹ gbégbá káàdì o. Ẹ support mi. What a waste friend. Ẹ ṣe Àríkẹ́ gbé. Ó gbá ẹ bá ó bá dé tán. Ẹ máa rí láàárọ̀ là. Máa lè lọ. Ó tán. Ẹ ṣe. Àríkẹ́kẹ́. Ajé àjọ máa kà á. Àmì o. Ẹ ṣe. Oh, yes, Oscar. How are you? Kí ló dé gbọ́dọ̀ gbé fóònù sí látàárọ̀ náà? Mo ti ń pè ẹ́ tipẹ́. Kí ló ń ṣẹlẹ̀ lórí deal yìí báyìí? No time, no time. Kò sáyè a ní láti act fast ní kíákíá. A ní láti act fast kíákíá. Oh, very good. I need it as soon as possible. Between now and the next 1 week. Okay. Okay, good, Oshi. All right. Auntie, ẹ mọ̀ pé mo pẹ́ jù ẹ wo. Ṣé lánàá tí mi tiẹ̀ wá rárá yẹn? Owó pọ̀ lọ́wọ́ mi ni àti pé mo lọ rajà. Ẹ jẹ́ máa yín pàtẹ́ tí má ti bá yín pàtẹ́ tán kí èmi náà wá pàtẹ́ tèmi. Àríkẹ́ ò ṣe ibi tó tiẹ̀ bá tèmi dé yóò ti tó gẹ́ẹ́. Ìwọ o fẹ́ gbọ́jà lọ́wọ́ mi o fẹ́ báyé mi jẹ́ wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ló ń ṣe mí wọ́n ní wọ́n ló ń jẹ́ kí n tà wọ́n ní ẹ̀sìn kí mi wọ́n ló ń lo gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀. Ṣé kò ṣe òótọ́ ni kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Wọ́n tó ṣe sí èlò kí ló kù lórí ìgbà mi kò sójà mọ́ bíbá yìí. Tó bá yá sí wàá gbégbá àlùbọ́sà wàá gbégbá òróró kò sí kan tó ń fẹ́ tà. Àjọ tajà kọ́kọ́ náà káàdì lèmi ń tà. Káàdì ló ń tà ibi pẹlẹbẹlẹ tí máa ń mọ̀ ọ̀lẹ̀ jẹ láti house fellowship lẹ ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀yin tó gbalé mọ́ onílé lọ́wọ́ kẹ́ tó fi kọ́ headquarter ibi báyìí ò lè gbá mọ́ mi lọ́wọ́ o èmi mo ní orí mi náà fi sọ bí èmi mo ní gbogbo bíbá yìí èmi mo dẹ̀ máa nílọ kò sí kan tó fẹ́ ṣe fún mi ṣùgbọ́n kò sí kan tó bá ṣe fún mi ṣọwárí láti sìn lọ kó ṣọ́ọ̀bù mi ìfẹ́ rí ẹ mọ́. Ọkùnrin ó ti ní bẹ́ẹ̀ ṣe máa tún kúlẹ̀ ni wọ́n ti gbogbo kan tó sọ ló ń ṣe wọ́n lè máa ṣe báyìí kó tó túbọ̀ sí wà tún ṣe báyìí máa lọ ti pẹ́ jù omi tán ní kí n bù fún ẹ lélẹ́yìn tó bá ti dé wọ́n ní kí n bomi sí ẹ lára kó mi á lọ kó máa lọ máa lọ ṣe dúró ní wọ́n fẹ́ ọ́ ní kí n bomi sí ẹ ti dúró àti wèrè Olúwa ó ti lọ gbogbo àwọn nǹkan tó fẹ́ dá lé mi rú Ọlọ́run máa lé wọn lọ ẹ máa lé wọn lọ ẹlẹ́dàá mi máa lé wọn lọ gbogbo àwọn tó fẹ́ gbàjọ lórí mi Ọlọ́run máa lé wọn lọ. Kí ló fọ́ ni ìsìn? Just so funny because mo bí láìkì máa wá síbí nìyẹn at least gbogbo nǹkan téèyàn rò gbogbo ẹ̀ máa ká kúrò díẹ̀ you are really very funny I swear. Iṣẹ́ kan tí mo gbà náà nìyẹn. Àmọ́ rí. Baby ṣé o wọ belt ni? Mi ò wọ belt. Kí ló dé náà kí ló ṣe. Dúró náà. Kí ló ṣẹlẹ̀ náà wọ́n ètò yẹn ṣe báyìí náà wọ́n ètò yẹn ṣe báyìí náà tí fẹ́ máa bọ́ mi láṣọ ṣé bá tíjọ́ sọ kíní tẹ́lẹ̀. Mo explain everything fẹ́ fine mi ò ṣe virgin o mọ̀ èmi náà mọ̀ mo dẹ̀ sọ gbogbo àwọn experiences tí mo ní fún ẹ o dẹ̀ agree pé okay fine o máa dúró wọ́n ètò yẹn tí wọ́n. But baby dúró náà ó yẹ kó understand kó ṣe fi sára kú náà. I promise you èmi náà mo ní gbogbo ẹ̀ kí ló wà nù kí n tán nǹkan tí mo ní o kí n jẹ díẹ̀ ń bẹ̀. Kí ló ṣe ẹ náà wọ́n ètò ṣe ń ṣe báyìí ṣé
ṣé bá ti jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ now kò make sense now ó dẹ̀ tọwọ́ bọ̀ mí ní. ṣé bó mo fún Fúnkẹ́ tó wà down the street ó fẹ́ jẹ́ ń bẹ̀ mo fún ni o ó fẹ́ jẹ́ ń bẹ̀ mo fún ni o ṣé o mọ ọmọ professor yẹn náà tí mo fi yẹn lọ́jọ́ yẹn Juliet ó náà fẹ́ jẹ́ ń bẹ̀ mo fún ni wàá enjoy ẹ̀ wàá like ẹ̀ baby trust me. Fine, o nífẹ̀ẹ́ mi, èmi náà nífẹ̀ẹ́ mo appreciate ẹ̀ bọ́ mo sọ̀rọ̀ ara mi fún ẹ náà. Kò ṣe fi sára kú. Why can't you just understand me? I understand, mo understand ẹ. But mo kàn fẹ́ kí wọ́n náà understand me one come from my own point of view. Àti marry now. Wà á like ẹ. Má fọ ọkàn mi bẹ́ẹ̀ mo wípé má fọ ọkàn mi bẹ́ẹ̀. Bó wà ló fẹ́ bó ló ń lọ báyìí? Like bó ṣe ń ṣe náà. Wait, má sunkún mọ́. But nǹkan kan tí ò tí yé mi rèé o. Kí ni nǹkan tó ní ṣe fún gan tó ṣe ilé ẹ̀kú bẹ́ẹ̀? Kò yé mi náà. Èmi ti rò pé àbí torí pé mi wá sí ṣọ́ọ̀bù lánàá ni. Kéde wá wo kò ṣẹjọ́ mi ní iṣẹ́ wá ṣọ́ọ̀bù o. Bí lọ́wọ́ mọ́tò ni. Owó mọ́tò lè sí lọ́wọ́ ẹ̀. Jọ ṣé Abẹ́òkúta ló ti ń bọ̀ ní Abíbàdàn? Because tó bá jẹ́ pé eré àyè òun gbé bóyá sọ fún mi kí ló máa ṣe tó nílò mọ́tò and don't tell me pé káàdì tó ń ta ò ń rówó lórí ẹ̀ because tèmi gan bá ra káàdì mo mọ káàdì tí mo máa rà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ mọ mo lè ka iye time tó yẹ pé ti bá ra káàdì lọ́wọ́ ẹ̀ tí máa tún ní gba ayé báyìí kó máa mú lọ so how would you tell me pé o ò lówó tó máa fọ mọ́tò. Tó lọ́wọ́ mi gbà mí mo máa ń rí ìwà ṣọ́ọ̀bù ni. So condition ẹ̀ ó le tó yẹn. Wa ò dá lé wa condition wa ò dá. Okay, surely mo understand situation ni but still mi ò ní fẹ́ kó sunkún mọ́ nítorí pé ẹkún ò solve ọ̀rọ̀ tí wọ́n á lẹ̀ mo máa help ẹ máa help ẹ ó kọ̀ jẹ́ pé kò ṣe mi ni máa help ẹ directly o but I have a godfather tí mo lè link wa tí wọ́n papọ̀ don't mind. Good. Màá pè wọ́n màá béèrè lọ́wọ́ wọn ọjọ́ tó bá máa wà convenient fún wọn láti gbàlejò so màá mọ èlò mi àtàlè lórí wọn but kó tó dìgbà yẹn I need to know more about your family like kí làwọn nǹkan tẹ need kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí so tí bá dọ́dọ̀ wọn wọn ò ní lè máa kálòlò màá ní wọn máa gbé kalẹ̀ mọ̀ pé èmi ti mọ̀ wọn dáadáa wọn lọ máa gbé kalẹ̀ pé okay dáàdi o nǹkan báyìí lọ nídìí o báyìí ló ṣe family ọ̀kìnì kan so I need you to tell me more about your family. Ṣé ní dáàdi wa. Chama ẹ sọ̀rọ̀ mo fẹ́ jáde tẹ́lẹ̀ ni tó bá kẹ́ máa fún mi 15,000 wàláì ibi tí mo lọ yìí máa dà báyìí ọ̀dọ̀ yín mo bọ̀ straight tí ó pẹ́ rárá ṣé máa fún mi 15,000 ni ẹ máa fún mi kò sí wàhálà ẹ máa rí mi sísìn lọ́fíìsì yín jẹ́ àmọ́ o. Àǹtí Lára báwo ni. tó ti ń lọ. mo ti ń lọ nìyẹn ọmọ ìyá mi. ó tiẹ̀ lọ́rọ̀ kan tí mo ti fẹ́ bí mo ṣàkíyèsí pé ẹ máa ń jáde lálẹ́ gan-an tẹ́ bá tún máa dé sídàkẹ́dẹ́ ní ìdálẹ́ ọ̀kẹ́dẹ́ láàárọ̀ ọjọ́ kejì kì í ṣe pé ó ní ọjà kan tẹ́ gbé síta tẹ́ ń ta ìdè máa ra oríṣiríṣi nǹkan ṣé ṣáṣẹ́wó nìyí ni. wọ́n náà wò kwẹ́sàn tó bí mi sí wọ́n náà wò múra mi ṣó rí i pé jálàmí àmúwọ̀ ni àbí ṣé sùntàn láti mú wọ èkó balẹ̀ tó bó dáadáa ṣó rí i pé ó balẹ̀ ni tó wá ń béèrè irú question yẹn lọ́wọ́ mi church gan mo lọ bí mo ṣe ń lọ. ẹ wo mi ò bá yín ṣe ìta ló bá yín ṣe yán ọ̀rọ̀ tí mò ń sọ yóò serious mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ bíi àbúrò sí ẹ̀gbọ́n mi ṣe nǹkan máa sọ pé tí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà o gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe ó máa lérè o ó níbi tó ń fàbọ̀ sí lára o ẹ̀yìn àǹtí Lára àwọn kìíní ò dáa. ìyá ṣókó àbò títàn tó fẹ́ sọ orí ẹ̀ burú sórí òpè ni ṣé tíṣẹ̀ bá ń bá yín jà tó ń bá yín mú mi kí ló kàn mí pẹ̀lú yẹn sọ fún mi ẹ ń ṣẹ̀sìn ẹ ń ṣe lẹ́lẹ́yà ìwà tàǹtí ẹ̀ rówó lé san pẹ̀lú ìyá yín jẹ́jẹ́ mi mo dúró mi mo jókòó ara mi jẹ́jẹ́ ló wá tanná wọ́rọ̀ ṣé mi mo ní kó má lọ yàn
àbí mi wà ní kò manage tó lè fi wà attractive sọkùnrin jọ sọ fún mi. Bá tún bí ẹ̀dá kó dá mi dúró orú ẹ̀ dá ìjà tí. Ẹ má bínú. Respect. Oh, yes, sir. Wow. I'm fine. Yes, I don't suppose bury me. I take pay, kí ló ń wá, kí ló fẹ́ ṣe, kí ló fẹ́ ká ṣe fáwọn. Sir, ara àwọn girls tí mo kàn máa ń pick randomly tí máa ní pé kí n mú wá pé kí n ràn wọ́n lọ́wọ́ náà ni. Ṣe rí bó ṣe wà yẹn sir, ní family wọn, àwọn gangan ló yẹ kí wọ́n máa pè ní ìyá. Nítorí pé ìyá mú wọn gidi gan ní family wọn. Ṣe bó ṣe wà yẹn dad wọ́n sick then mom. Ṣé ẹni tó mú wa ṣé kò lè explain ara ẹni àbí kò lè sọ̀rọ̀? Mo lè sọ̀rọ̀ sir. Can you talk? Yes sir. Are you sure? Yes sir. Daddy, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí èmi tẹ́ ń wo recharge card ni mo máa ń tà. Mo wá ní àwọn àbúrò méjì. Àwọn àbúrò mi méjèèjì yẹn wọn lọ sí school mọ́. Ìkọ́ni wọn tẹ drop out kejì yẹn. Ó kó àrówó lọ lọ sí institution bó ṣe lọ sí institution. Ṣé wọ́n rí dáàdì mi wọn ò náwó lọ́wọ́ wọn nítorí pé wọ́n sick ni wọ́n ṣe sáàkù wọn níbi iṣẹ́ wọn so àwọn ò náwó lọ́wọ́. Ṣé wọ́n rí mọ́mì mi. It's okay o kí ló dé kí ni ẹ ṣe fún ìyá ẹ̀ṣẹ̀ wo lẹ ṣe Mr. Poverty tó fi ń dààmú yín tó báyìí. Ó gbé chair, ó gbé table, ó kó aṣọ, ó kó abọ́, ó kó gbogbo ẹ̀ wá sílẹ̀ yín. And of course, tán bá tiẹ̀ níyà ń jẹyàn, ìyá wọlé èèyàn díẹ̀ á dẹ̀ tún jáde. Kí ni ẹ̀yin ṣe fún tó yìí? Well, don't worry. Because àwa kì í fẹ́ kí èèyàn bá ẹkún wọ inú ilé wa ń bí kó tún bá ẹkún yẹn jáde. Òun láti bá ẹ̀rín jáde ni. That is tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo tó ń sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tó bá yẹ pé rán ni mò ń pa gbogbo nǹkan tí mo wá ń dé ayé mi kí má rí. Má ṣe pé èpè ó dáa bóyá pé tẹ́ ń ṣe bóyá ó wà lára ohun tí ìyá fi dúró sínú ilé yín tí ò lè jáde bọ̀rọ̀. Anyway, don't worry. Ó ti mọ àwa ó ti mọ wa náà nìyẹn because àwa Ọlọ́run dá wa fún àwọn ọmọ aláìní láti lè máa assist ẹni tí ò bá lówó lọ́wọ́ ká fún wọn kí wọ́n dẹ̀ jayé. You understand? Kò sí problem. Oscar. Yes, boss. Jẹ́ kí n transfer 500,000 naira sí account ẹ̀. Kò lọ cash ẹ̀ fún right away. Yeah! No, don't make noise. Please. Yes, boss. All right. Yes, sir. Wọ́n fún mi 500,000. Jọ́sí farabalẹ̀. Kí ló ṣe tó embarrassing? Kí ló tó ń pariwo? Ká tẹ̀ sọ pé bóyá tó tọ́ ìyá ti mú ẹ, ó ti mú ẹ, tẹ́bi pé ìyá fẹ́ pa ẹ́. Wọ́n á jẹ́ compose àrẹ tó bá lóko. Kí ló ṣe náà? Ṣórí 500,000 tí mo sọ ẹ̀, wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Wọ́n máa transfer owó yẹn sí àkáǹtì mi. Mo lè máa fún ẹ. Farabalẹ̀ balẹ̀. Farabalẹ̀ balẹ̀. Ṣórí mi ti mú wá sí báyìí. Mo lè ṣe ìrọ̀lẹ́ báyìí. Ṣórí ká ní pé bó ṣe fún 500,000 naira ni wà ṣọ́ pé bóyá mi ò tàbí bóyá èèyàn kan ṣẹ̀wọ̀n ṣòrí ká ní pé ọjọ́ táwọn àti wọn dùn chief wọ́n fún ẹ ó kéré jù láyé 5 million naira. Kí ló dé? Ó fẹ́ pa mí ni. Dúró kí ló ṣe náà? Àwọn jẹ́ ni máa ya ẹ̀ lọ́pọ̀lọ́. Mi ò mọ bó ṣe máa ṣe omi ìmọ̀ràn tó máa tó gbà. Bó ṣe máa múnú wọn pẹ́pẹ́ next time tó wá máa wá báyìí. Tí wọ́n máa bẹ́ wọ́n fẹ́ fún ẹ ó kéré jù àfẹ́ 5 million naira bẹ́ẹ̀ ni kò ṣe ṣe. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́? Etí ẹ̀ nílò. Etí mi méjì. Kí ló fi ń gbọ́? Kò sí wàhálà. Tó bá tó wá fún mi náà, wà á pa mí. Ayọ̀, kò sí kó lóde, kò sí kó sí. Yes boss, màá pè yín sá. Ọ̀dà sọ ẹ ṣé mo dúpẹ́ sọ ẹ náà. Ṣé kí mi wá fún ẹ? Ọlọ́run máa tóbi o. Ọlọ́run máa tóbi o.
ẹ bá mọ bó ṣe ń ṣe mí I feel like break dancing. Pé wọ́n sọ pé èèyàn lọ sí bank tàbí ó ní nǹkan kan ṣe pẹ̀lú bank ó ti tó 20 years. 500,000 wá wọlé sínú àkáǹtì. Báwo ni mo ṣe máa ṣe náà? Àwa lọ báńkì màá ní mo fẹ́ gba 500,000 màá wá gbà jáde màá wá dì mú màá wá mọ̀ pé tèmi ni. owó téèyàn ń gbọ́ tá dàbí ẹni pé kéèyàn dákú ẹ máa wo Àríkẹ́ o ìṣẹ́jú kan ń ló wà láàrin ìṣẹ́ àti ọ̀rọ̀ abẹ́rẹ́ àdẹ̀rẹ́ àbí aṣáṣùmọ̀jú náà ni. Ṣé ló dàbí ìgbà téèyàn wà ní òkùnkùn tán kàn tọ́nà bí wà switch ni bí wà tán switch gbà ó tán náà nìyẹn. ẹ wo dádì mọ́mí chief tó fún mi lówó yẹn wọ́n náà is gone ẹ wo wọ́n ní iṣẹ́ kékeré owó ńlá ní iṣẹ́ ọ̀dọ̀ tiwọn ó ti dá àwọn ọmọ fún mi lówó sí dáadáa. ó lóun tún ìtumọ̀ afẹ́ ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ ò ní jìyà láyé Àríkẹ́ àwọn ọmọ á máa kẹ́wọ̀ náà o. Eléyìí over nice kò easy láti part with 500,000 half a million ní wọ́n pè. Àtùpà máa ikú o àtùpà o. Ó ti ẹ̀ ní ikú kankan ní wọn náà ní ikú lágbára náà. Àtùpà máa ikú o àtùpà o. 500,000. Àmọ́ ẹ̀dùnú ní ìtòwò tí wàá wọlé fún abáyé bàbá Àríkẹ́ gbogbo gbèsè tí mo ti jẹ sílẹ̀ ẹ̀wọ̀n páwọn nǹkan kan wà nílé yìí tá a ti lògbó tó dẹ̀ jẹ́ wípé títí dìsí mi ò tí ì rówó ẹ̀ san àti gbogbo gbèsè kéékèèké káàkiri àdúgbò ìyá jẹ́ kí n lọ sanwó pátápátá. Ẹ dúró ká tó máa san gbèsè o àì máa lọ báǹkì yẹn ṣe mọ̀ pé mo sọ pé 20 years ago ni àti kéèyàn tó tún lè gbowó yẹn jẹrẹ a máa ṣe ó mọ̀ pé ó ti wọ tó ń pè ní dormant bẹ́ẹ̀ ó ti dormant bẹ́ẹ̀ àwa ṣe reactivation ká tó lè gbowó jáde tàbá wá gbà tán ní gbogbo tó ń sọ yẹn ìtọ́wò náà. owó bàbá onílé ẹ̀yà jẹ́ ká sanwó bí ọdún bíi 3 sílẹ̀ ká kọ́kọ́ clear gbèsè tilẹ̀ ká wá sanwó ọdún 3. Báwo ni ti bàbá láńlọ́ọ̀dù ṣe jẹ́ kókó owó oúnjẹ ló kọ́kọ́ mátà ṣé o mọ̀ pé ti bàbá láńlọ́ọ̀dù yẹn ìwọ ti ń bá wa rin ìrìn ibẹ̀ yẹn tó bá ti bà sọ ló ti ń gbà yẹ kí yẹn kọ́kọ́ wà kó yẹn kọ́kọ́ wà ńlẹ̀ náà. ẹ ṣe bá jẹ yẹn náà lẹ. ìgbà tí wọ́n yìí ń bá bẹ̀bẹ̀ ń bẹ̀ yẹn àkíṣe pàní fún un ó kàn ní parity ni àkọ́kọ́ pa àkọ́ṣe àwọn nǹkan kan ṣe ní. bàbá Kẹ́mi ẹ̀jẹ̀ asán ẹ̀jẹ̀ kémi náà sinmi ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ náà àbí ṣe bí ká san àbí. $47,000 ló wà ní àti ìdúpẹ́ lọ́wọ́ rẹ̀ 47 ní sà ìtọ́kú wá nìyẹn ṣẹ́rí nǹkan tá a máa ń sọ nìyẹn látòdìdí ọdún kan àtòṣù méje tẹ́ ẹ̀rọ ó sàn ṣẹ́rí pé dáàdì wọ ọ̀yọ́ yín lẹ́nu òun náà ló wá rọrùn fún yín láti san èyí ìsìn. My dear wọn mọ̀ mí ni ìwọ mọ̀ mí. bẹ́ẹ̀ni. Madam ṣé mo yọ yín lẹ́nu. rárá sá. ǹjẹ́ mo kọjá níwájú ilé yín rí àbí ibi tẹ́ ń gbé kí n ti ẹ̀ yà ṣe bá rí mi ẹ̀ ní dáàdì ẹ̀ mọ́ bínú sí wa o ẹ máa ṣàyè yín bójọ́dún kan bójọ́dún méjì bójọ́dún mẹ́rin ìgbà tẹ́ bá tó rí san ni my dear tolúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ ẹ máa lo lé lọ madam. so mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà especially Sọjí fún sùúrù yín so gbogbo ọdún kàtòṣù méje tí mo jẹ balance tó kù nù ẹ nìyẹn èmi mo mọ̀ wípé lẹ́yìn ilé mi ní jẹ gbèsè mọ́ so àwọn tó kù tá máa lò lọ nínú ilé ń sìn fresh. ẹ wá ẹjọ kí lẹ sọ ẹ tá láàyè yín ṣe. ẹ mú ní balance tó kù nínú ọdún kan àti 7 months sí ní kí n gbọ́. ṣé wọ́n ti fún yín lọ́wọ́ ẹ ti fún wọn lówó kan tẹ́lẹ̀. mo máa ń san fún ẹjọ ókè wọn náà ti fún yín lọ́wọ́ owó kan tẹ́lẹ̀. nàìjíríà ní sùúrù èlò lóko fún mi. 47 ló wà bẹ́ẹ̀ sá. èèyàn kó 47,000 fún yẹn ó fẹ́ fi dí owó ọdún kan tó oṣù méje. wọn náà ti fún yín lówó kan tàbí nǹkan tẹ́ sọ kọ́ nìyẹn mo mú. níbo ló ti ń fún mi ṣé wọ́n ṣe mo kówó délé lójú ẹ̀ nínú ẹ̀ ń bolo lẹ́ ti ń fún mi lówó. láti èmi ò kí sanwó fún yín. níbo. nígbà tí mi kì í ṣe kú. nígbà tí ìṣe
pé nǹkan kan lù yín. Dádì èmi ń sanwó fún yín o. Ẹ wo ìmọ̀ mi Sọjí èmi ò mọ nǹkan tó ṣe dádì tó ṣe kí n jíṣẹ́ fún. Ẹ wo máa dà ṣúrọ́fù ẹ sanwó kankan fẹ́ mi o. Ṣé ẹ jẹ́ ká ṣàlàyé fún wọn. Àlàyé wo? Àlàyé fún ìgbọ́ ìgbà tí mo sọ fún yín àti mo ṣe ń sanwó fún. Ó yá máa ṣe. Ok ṣẹ́rí ní. Wo ti dẹ́ sọ kankan fún ẹ. Dẹ́ sọ kankan fún ẹ. Tó bá ṣàlàyé kálàyé. Ẹ jẹ́ kó ṣàlàyé. Mo fẹ́ 7 days. Tó ti yé my dear. Fẹ́ lo. Ọ̀gbẹ́ni bá ti sọ pé fẹ́m. Ìwọ́kọ̀ yẹn wá. Ìjọba ìsàn ìkọ́ lè dànù. Wọ́n náà ti fún yín náà ọ̀kan ní tẹ́lẹ̀. Ẹ ṣáà ti pé mi jẹ gbèsè mọ́. Lọ́lá o ẹ ti lè. Bá ń kówó mi yá yìí. Ẹ jẹ́ kí n mẹ́lẹ̀ dání. Ṣé báyìí tẹ̀ ń ti gbà wọn kan tẹ́lẹ̀ ṣe báyìí òun ló sọ yẹ ṣáà dùn náà yẹn. Ṣáàdọ̀kọ́ lé ni ọmọ yìí ṣáàdọ̀kọ́ lé ni wọn ti bí ẹ tí mo ti kọ́ lé yìí. Ẹ gbà ìyàn mi ni ṣèbí èmi nìyàwó yín. Mi ní sanwó sukú àwọn ẹ̀mọ́ o. Màá sọ́nù ẹ̀. Ẹ jẹ́ mẹ́lẹ̀ dání. Ṣé ń wo yàrá dandan iṣẹ́ ewu tó. Àríkẹ́ Oscar ti jíṣẹ́ fún ẹ pé o ní outing pẹ̀lú Wálé ni. Ó jíṣẹ́ fún mi dáàdi ó jíṣẹ́. Sórí kì í ṣe ohun tó dáa kí èèyàn máa fúnyàn lẹ́ja jẹ kéèyàn má pọ̀yàn béèyàn ṣe ń pẹja. Wàhálà náà ló máa dé fẹ́ni tó kàn ń fúnyàn always. Then ẹni tá à ń fún gan fún moment tó kàn nídìí owó yẹn náà ni ó tán ṣe. Tá a bá ti fún ẹ tó bá ti lò tó bá ti ná ó ti tán ó tún dìgbà tó bá tún rí wa. So èmi dẹ̀ máa ń ronú nǹkan kan nígbà tèmi náà bá fọ̀nà bísínẹ́sì wọn rúwọ yìí tí n bá fi wọ̀n ẹ́ tíwọ náà wà on your own tó dominira tó ti wà òkè ìwọ náà lè máa assist àwọn èèyàn tó kù nígboro àbí ìwọ kúrò nù bùkátà tèmi nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe yẹ kí ọlọ́pọlọ kó máa ronú nìyẹn. Ṣé mo dúpẹ́ dáàdi wa ẹ ṣé mo dúpẹ́ dáàdi ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run máa túbọ̀ tún ti ṣe sá. Stand up. Ẹ ṣé sá ẹ ṣé. No mo ń láti ṣe ni I just have to do it. Tèmi ò bá ṣe ẹlòmíín wà lẹ́gbẹ̀ẹ́ wa tó máa ṣe. Sí iṣẹ́ tọ́lọ́run bá fi rán ní kálukú láti ṣe. Tí n bá dẹ̀ tún ṣe wàhálà náà ni ṣé ó pè mí náà kẹ́ máa wá bá mi almost every day kẹ́ máa pín owó fáwọn èèyàn níbi kì í ṣe pé kí n establish ẹ kí wọ́n náà wà on your own kí wọ́n náà establish ẹlòmíín. So ni mo ṣe ní lẹ́nìí kò ní dọ̀la so irú business tá à ń ṣe máa fi wọ̀n ẹ́ ni mo ṣe náà máa lọ lẹ́nìí àbí ò ráyè lẹ́nìí. Dáàdi mo ráyè ẹ bèrè lọ́wọ́ Oscar gbọ́ bá ń sọ fún ọ àbí mi ráyè ni. Báwo lèmi ṣe fẹ́ mọ̀ yẹn ìwọ náà ló máa sọ bóyá o máa ráyè àbò ní ráyè. Dáàdi mo ráyè bó ni mo ń lọ mo ráyè sá. You see èmi kàn ní láti help ẹni kì í ṣe torí nǹkan mi kì í ṣe ti fífẹ́ àbí mo kẹ́nu sẹ́ rí. Irọ́ o ẹ̀ dẹnu fẹ́ kọ mí o ń gbọ́ mo ní ṣé mo ní mọ́ dẹnu fẹ́ kọ mí ni ẹ̀ dẹnu fẹ́ kọ mí o rárá o ẹ̀ tiẹ̀ fi lọ mí èmi kò tiẹ̀ nílé mi ìró lọ́kàn mi ìró. Nítorí belief ti wà ní pé tèmi bá assist ìwọ tí mo establish ẹ ìwọ náà lè establish ẹ lòmíì so poverty á kúrò nílẹ̀ kò ní sí ìṣẹ̀lẹ̀ mọ́ bó ṣe yẹ ká ronú nìyẹn. So ṣé ìwọ ti ready Oscar? Oh yes sir, I'm fully set sir. Come for me in a few minutes. Okay sir. Can we change? All right. Boss. Ó jẹ̀bi tó ráyè bá wà ráyè. Kí láǹfààní ẹbí tá a ní tí kò sáyọ̀. Kí láǹfààní ayé tá a kọ́ tí kò kún ọ́. Ayé àwọ̀ ìlọ, ayé asán. Òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù. Owó àpèkánukò. Ó ní bí n bá sí nílé ẹyẹ dábàá mi. Owó wọ́n lé ní òní ọ̀rá yẹ wá. Ó lè túlé ayé ẹni ṣe ó ń bá ní láyé jẹ́ pẹ̀lú. Àríkẹ́ pẹ̀lẹ́ ṣé Johnny wa yẹn ṣe kò stress ẹ̀ púpọ̀ nítorí gbogbo kòtò tá à ń balẹ̀ lọ́nà. Yes, iléeṣẹ́ tí wà lóde yìí o iléeṣẹ́ kékeré tó ń pa owó bàǹtàbàǹtà ibẹ̀ ló wà ibi tí ajé tí ń wọlé rè
wọ́n mọ̀ mí pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wàá máa observe láti bàtà tí ń bọ̀ wípé lẹ́yìn bàtà débi o rí receptionist o rí staff kankan o ṣáà rẹ anybody àbí. bẹ́ẹ̀ ni dáàdì ṣe mọ̀ pé ọmọ tí ó ná ọpọlọ lèmi náà ìgbà tí mo ti débi ó ti yé mi wípé iṣẹ́ tí mo wá ṣe níbi náà ni kí n bá yín tidy o kí n gbálẹ̀ kí n mop kí n dust ìfọ̀kọ́tẹ̀ mo tún ní kitchen nígbà tá a mọ̀ bóyá àjọ tí ẹ bá wá tẹ́bí bá ń pa yín èso oúnjẹ tí mi lè bá yín sè àbí kí n tún fọṣọ yín gan. Brilliant girl. That's good. That's good. My like ọmọ wa kí brain ẹ tètè máa jí. Yes, òótọ́ ni tó sọ. Sórí iṣẹ́ tó fẹ́ ṣe ó fara pẹ́ gbogbo tó sọ yìí. But kì í ṣe ìyẹn gangan. Sórí gentleman tí ó jókòó síwájú ẹ̀ yìí. Ẹ ká sọ sáà. Ẹ ká sọ. Ẹ ká sọ. Máa jẹ́ kí lórúkọ ẹ̀. Ó máa mú ẹ lọ sí ọ́fíìsì mi tó fẹ́ ṣiṣẹ́. Àti iṣẹ́ tó fẹ́ ṣe explain ọ̀nà àríwá rí iṣẹ́ tí ó gbàgbára ni. And of course fún ìwọ̀nba ẹ̀mí tó wá tó fẹ́ ṣiṣẹ́ yìí tó bá dẹ̀ ti parí iṣẹ́ yìí tí ó là ẹ́ lóògùn rárá mo mọ̀ pé kò ní là ẹ́ lóògùn 5 million naira tí ń dúró dé àwọn àṣetò ẹ̀. Hello. Má faint. Jọ má dàkú kò lè tó yẹn inú kankan fi yẹn bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ ti sọ fún ẹ pé wọ́n náà máa assist èèyàn ti dolówó. You understand? I don't know bóyá o ti ready ní sin ọmọ ẹ lọ. Mo ready daddy. Mo ready. Madam Jackie. No, o ní láti gbé báàgì kan pa gbé báàgì ẹ sílẹ̀ kò free láti ṣiṣẹ́. Tó bá possible okay. Or the free aṣọ ti dá. Okay. Ẹ ṣe mo dúpẹ́ ṣé tí náà dá ẹ. Kò má dúpẹ́ kò lè tó yẹn. Àwa ní gbákejì Olódùmarè aṣọ rẹ̀ kárí ayé àbí. Sórí ajá tó ń wò yìí olúwa tí ẹ máa jọ ṣiṣẹ́. Bọ́dá máa ń bẹ̀rù ajá mi mo bọ́ ṣe ìtọ́jú ajá. Ó dàbẹ̀ ni wípé ọ̀rọ̀ tí mò ń sọ kò yé àbí jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ. Sórí bájà ìṣe wà yẹn òun kò máa cash fund tiẹ̀ ni ó ti yẹ ń sìn ẹ̀yin méjèèjì ẹ̀ kò tí wọ́n máa cash fund ni ṣé kò tí mo sọ yẹ ṣọwárí àǹtí tí ó gbé ajá yẹn dání ó ti yẹ ń sìn so àǹtí ẹ̀ máa protect ẹ̀ fún ẹ so that kò ní harm ẹ tẹ́ bá jọ ń bára yín lájọṣepọ̀. Àjọṣe kí ni? Lájọṣepọ̀. Kí ló ṣe ẹ̀ lè lọ ayé tí mo bí ìtọ́ rẹ̀ bí ẹ̀ lè lọ́wọ́ ìyẹn ni pé kò sí nǹkan kan lọ́pọlọ ẹ̀ ó dẹ̀ ronú pé iṣẹ́ wo ni mo fẹ́ ṣe láàrin 2-3 hours tó ń fẹ́ fún mi ní 5 million irú iṣẹ́ wo ló pé. orí mi ò pé ni mi mà lọ́pọlọ. I can see mo mọ̀ pé ó lọ́pọlọ so ó fẹ́ máa sá lọ àbí àánú ìṣe mi ó lè máa lọ o tí ìyá ẹ̀ bá bí ọmọ tó pọ̀ ó lè máa lọ tẹ́ bá pọ̀ lọ́wọ́ ìyá ẹ̀ bóyá tí wọ́n bá ṣòfò dànù ó ṣeé ṣe kó má dùn nítorí pé ẹ̀pọ̀ sórí èmi ò sọ pé kó má lọ
tẹ́tí kò gbọ́ àwọn ìkìlọ̀ wọ̀nyí. Sórí gbogbo ohun tí etí ẹ gbọ́ níbí àti ohun tí ojú ẹ rí. Ìjọ́kíjọ́ tó bá rò pé ẹnu wá yún ẹ ò mọbi tó fẹ́ gbé gbà tó bá lọ sọ fún ẹ̀dá alààyè láàrin ìjọ tó sọ sí ìjọ keje bó o bá kú àyà ní gbòlùgẹ. That is number one. Ẹlẹ́nkejì tó bá rẹ́dì láti máa lọ gbogbo owó tí mo ti ń fún ẹ láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ àti owó tí Oscar ti ń kó lé ẹ lọ́wọ́ látijọ́ tó ti mọ̀ o máa need láti dá gbogbo owó yẹn pátápátá padà between now and the next 48 hours. Ìjọ́ méjì péré tó bá kọ̀ tí o dá padà àti ìyá ẹ bàbá ẹ ẹ̀gbọ́n àbúrò àti gbogbo ará ilé yín gbogbo wọn pátápátá ló máa forí kó wọn máa kú ló ń jẹ bẹ́ẹ̀. Tó bá wá dá owó mi yẹn padà láàrin ìjọ́ méjì o free láti máa lọ. Èèwọ̀ kan tó máa kù ní pé o gbọ́dọ̀ délé wí. You can go. dé ní sùúrù kí nìkan tó ṣẹlẹ̀ wo bó ṣe rí kí ló ṣẹlẹ̀ náà ní sùúrù má sunkún tó bá jẹ́ ti gbèsè ni túmọ̀ kí mi ò ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ yáwó tó bá jẹ́ gbèsè ṣàlàyé fún mi náà máa lọ bẹ́ẹ̀ yá ni ẹkún yìí náà ní bí nǹkan mi kí nìkan tó ṣẹlẹ̀ gangan ní sùúrù àbí dáàdi ti kú dáàdi pápá kú at last kò yẹ kó fẹ́ kùn ó dàbí bàbá oníbàbá ṣe lọ sí mi yẹn nírọ̀ yẹn ti pọ̀ jù kọ́ ló máa fọ̀rùn kẹwọn but gbogbo èyí tó ń ṣe yìí kò lè jí dáàdi mọ́ ní sùúrù now okay fine ní sùúrù jẹ́ kí n lọ bẹ́ẹ̀ má ṣọ wá kó tiẹ̀ pààrọ̀ yìí tó wọ̀ gbogbo aṣọ yìí ló ti wẹ̀ tó ti fẹ́ kún ṣeré ẹ̀ léṣe kí ni gbogbo ilé ìbáyìí nítorí Ọlọ́run. Mi mọ bí tí mo fẹ́ wá sí báyìí o mo ti wà lọ mi ò rí mo dẹ̀ pé nọ́mbà náà títí kò lọ. ẹ ti wá títí ẹ rí. tí yín bàjẹ́ ó kàn mí yes tí yín bàjẹ́ ó kàn mí tí yín bá bàjẹ́ ayẹpọ̀ ọmọ yín ló kàn mọ́mọ́ ló jẹ́ tí yín bàjẹ́. Ọlọ́run ní jẹ́ kí tèmi bàjẹ́ tọ́mọ mi náà ní bàjẹ́. ṣẹ́rí máà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ya wèrè gan o tó bá náà máa ṣe nǹkan máa ṣe ni kò sí there is no going back option méjì lẹ́ni alákọ̀ọ́kọ́ ni bí akẹ́wọ́ ọmọ yín kẹwàá aláwárí kó wá lọ ṣiṣẹ́ owó tó gbà that is one tí ó bá wá lè ṣe nìyẹn gbogbo owó tó ti gbà látòkè délẹ̀ ó gbọ́dọ̀ dá padà láì ṣe máa máa bá gbogbo ẹbí yín ó máa bá tí yín ó máa pa yín pátápátá ni o. Ọlọ́run ní jẹ́ kí ìdílé mi rún bó ni mo ti fẹ́ rí bó bá jẹ́ owó tó mọ̀ wọ́n bá gan bó mo ti fẹ́ rí ámbẹ̀lẹ̀ ta sí owó tí ò mọ̀ wọ́n bá gbogbo owó òun náà láti lò mo ti pín yẹ́lẹyẹ̀lẹ́ sí gbogbo ibi tí mo fẹ́ fi dì mo máa wá ṣe nǹkan báyìí ṣe mi ti rúgbẹ́ ọkùnrin kọ́ mo lọ́mọkùnrin ṣé bí kò ká lọ òun tún mọṣẹ́ ṣe ju èyí ẹ̀gbẹ́ obìnrin lọ. ọkùnrin lè ṣe lèmi ò ṣe ọkùnrin ó lè ṣe lèmi ò ṣe ni mò ń wọ́ ọmọ yín kiri ìmọ̀ ọmọ kó lórí burúkú báyìí lọ́mọ yín máa bọ́ ọmọ yín pòwò pọ̀ ṣé mo ní kí n ràn lọ́wọ́ kí n mú yín kúrò ní ìṣẹ́ ni. náà ní ṣe lórí burúkú ọkọ mi wo ó tiẹ̀ dá òun kọ́
ṣé Kẹ́mi lè ṣe. ó lè ṣe àṣàǹkàṣà àti jóbìnrin ó lè ṣe. wọ́n máa tẹ̀lé ọkùnrin yìí lọ ẹ̀gbọ́n ẹ̀ ni o tó lọ gbogbo ilé tán ní kó wá túnṣe ẹ̀wọ̀n níṣe lórí lébà lọ́wọ́ sọ pé àti mọ́pulé àti fọṣọkọ pọ̀ ti pọ̀ jù pé máa kàwọn láyà owó tàdé tí nọ́bọ̀ ni mo fẹ́ máa wówó lọ wọ́n dẹ̀ lẹ́ni tó fún lówó yẹn wọ́n ní bàbá yẹn burú gan wọ́n ní kọ́ bàbá yìí pé kò bá yàn fi dá wọ́n ló máa pa ogbó fámìlì run kí wàá ní ká wá ṣe sí yẹn báyìí. ẹ má bínú kí la máa ṣe báyìí. wọ́n máa tẹ̀lé wọn ní kò sí wàhálà wọ́n máa tẹ̀lé wọn ní aṣáájú obìnrin ní fámìlì. o ṣe ọkọ mi ẹ bá mi mú òun lọ ẹ bá mi mú òun lọ pẹ̀lú ọkọ mi tó bá dé kó wà ló panadol ṣòwò wà ló bu ara ríro ẹ pẹ̀lẹ́. kò dé sí big deal nínú gbogbo tó ń ro tó ń sunkún lé lórí o mi ò tiẹ̀ expect pé ó yẹ kó lè ro mo believe pé bá ṣe sọ fún ẹ̀yin one time kò dé agree ìwọ náà wo situation ti family ẹ wà ìyá olówó bàbá ò rí ṣe ọmọ ń gbà rú wọ́n dẹ̀ ní ẹni tó wálé ayé tí ò lówó lọ́wọ́ bí òkú èèyàn lórí mi ò wá mọ̀ kí ni reason tó ṣe ń sunkún àsundà lórí iṣẹ́ tàgbélé lọ́wọ́ because kò sí ohun tó jọjú kò sí ohun tẹ́tí ò gbọ́ rí oh yes ìwọ náà dẹ̀ mọ̀ pé western world la wà mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ bá ẹ wí bóyá ọjọ́ orí ni kò jẹ́ kó mọ̀ pé big deal ò sí ń bẹ̀ àbí kó jẹ́ family background ilé tó ti wá n tí à ń sọ yìí tí wọn náà bá lọ sórí net tó bá lọ google ẹ wàá mọ̀ pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ ní àgbáyé èyí tó ju eléyìí ló ń ṣẹlẹ̀ around the world bí ìwọ bá tí ì fojú rí wàá máa fi tí gbọ́ àbí kó máa rí lórí net ilé ayé la wà àìmọye obìnrin ní gbogbo western world yẹn tó jẹ́ pé ajá gangan náà máa rí oh yes tí wọ́n fi ṣọkọ ọkùnrin inú wọn ó máa rí ajá ó fi ṣaya ààrẹ lòmíì tó sọ pé èèyàn séèyàn ò tiẹ̀ wò ń mọ́ ẹṣin ló lọ ń bá lò pọ̀ yes àbó ìbọ̀rí wípé ẹlòmíì wíìlì gbogbo ogún ẹ̀ fún ológbò ẹdìyẹ etc. bóyá kí n rọra brief ẹ ní ìtàn ìgbésí ayé mi àtajá tó ń wò yìí nítorí kò máa ń ròyìn pé mo ní nǹkan kan fi ṣe kò sí rituals kankan bẹ́ẹ̀ mi ò fẹ́ ṣògùn owó èmi náà kàn cash fund àti wípé mo fi ń pay ajá mi back nínú oore tó ti ṣe mí ajá tó ń wò yẹn èmi àti ẹ̀ tí àtijọ́ ń gbé ọdún yìí ló pé good 12 years even kó tó di pé mo fẹ́ yàwó tí mo fẹ́ fortunately or unfortunately lẹ́yìn ìgbà tí mo fẹ́ yàwó mi kò ju bí ọdún mẹ́ta tá fẹ́ ra wa níyàwó mi ṣaláìsí ajá yìí nìkan ni mo rí bí companion òun lọ̀rẹ́ mi nínú ilé òun lájọ ń jí lájọ ń sùn lájọ ń jáde mo wá notice wípé ajá yìí each and every time tó bá ti rí obìnrin inú ẹ̀ máa ń dùn ni mo ṣe wá fẹ́ pé okay nínú ọlá tí Ọlọ́run fún mi àti owó tí Ọlọ́run fún mi tèmi náà bá ń wá obìnrin fún ajá mi mo pay ẹ back ní oore tó ń ṣe fún mi ni nítorí tó bá jẹ́ èèyàn ẹlẹ́ran ara ni mo mú mọ́ra bí ajá mi wọ́n á ti betray mi. Listen sórí ọ̀nà tí èmi ń gbà rí owó ó pọ̀ o kò má rò pé ìyẹn lèmi fi ń ṣògùn owó nítorí a máa ń fetí gbọ́ pé àwọn kan ní ẹ tó bá bá ajá ṣe tó bá ṣe kinní kan wọ́n fi hàn ṣògùn owó no I am not into that you understand
so ọ̀nà tí mo fẹ́ gbà nìyẹn and more so gẹ́gẹ́ bí ohun tí mo sọ síwájú wípé má jẹ́ òjò ẹ lójú ó lè jọ̀wọ́ lójú torí ìdílé tó ti wá àìmọye àwọn obìnrin níta ń bẹ̀ yẹn tẹ́ bá rí tó ń gun káà gidi gbogbo ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbà rèé tó bá dẹ̀ feel pé irọ́ ni mò ń pa bóyá kí n kọ command be like 4 or 5 of them between now and the next 1 hour ọmọ adébí tó jẹ́ pé á dẹ̀ gba owó wọn wọ́n á dẹ̀ ṣe ohun tó máa ṣe but ìjọ́ tí mo ti rí ẹ̀gbọ́n ẹ̀ ni ó ti wùn mí láti ọkàn mi wípé kí n ran ìdílé yín lọ́wọ́ kẹ́ kúrò ní òṣì ìyá ò lówó lọ́wọ́ bàbá yín ò là ẹ̀yin ọmọ náà tún ń ṣagbe mo kàn fẹ́ fi ràn yín lọ́wọ́ ni o wọ́n tó bá feel pé well kò wọ́n ò fẹ́ bọ́ nínú òṣì o lè máa lọ but mo feel pé ìwọ kékeré yìí ó yẹ kó lè ran ẹbí yín lọ́wọ́ kẹ́yìn náà kẹ́ bọ́ lọ́mọ pé kẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣì well tó bá ti wá ready 5 million naira on dúró dé ó ti wà nílẹ̀ báyìí are you good to go. 5 million naira. Oh yes. 5 million naira. 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 Mọ́mí, ìbéèrè tí mò ń bí ẹ̀ tí ì sọ. Màámi kí ló sún yín débi pé ẹ̀yin, màámi ẹ̀yin àti bàbá yẹn landlord ẹjọ́ ní àjọṣepọ̀. Màámi wọ́n sọ fún mi mo rí yín ni o. Kí ló sún yín débẹ̀? Kò yẹ kó jẹ́ yín. Kẹ́mi, nǹkan tó rí mi tí mò ń ṣe yẹn òun ni mo fi sanwó dátà gbé. Màámi, Kẹ́mi, kò wù mí ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Ẹ̀ṣẹ̀ tí bàbá yẹn gan máa ń ṣe mí. Bàbá yóò ṣe mí bẹ́ẹ̀. Ara mi ni mo fi ń di owó lé. Màámi, ọkọ mi, kì í ṣe nǹkan tó tọkàn mi wá. Àmọ́ ṣe ni mi tí ẹ gbóòórùn ọlà nínú ẹbí yìí rárá. Tí mi bá ṣe ká lọ máa sùn sí ojú títì ni àbí ká máa wá kíọ́sì ní kíọ́sì tá a máa sùn káàkiri. Ó ti pọ̀ jù. Kẹ́mi, kí ni mo fẹ́ ṣe? Kí ni mo fẹ́ ṣe? Ọkọ mi, sórí, mo fẹ́ kó jẹ́ àṣírí láàrin mi pẹ̀lú ẹ̀. Mo gbé odidi rí mi ní kò sí irọ́ tí mo fẹ́ pa fún ẹ. But please. You continue buying. We won't like me. For now, I have to. Kẹ́mi! Kẹ́mi, for now I have to. For now, I have to. Promise me. Àárín mi pẹ̀lú ẹgbẹ́ ní kọ̀ọ̀kan tó ní mọ̀ sí. Jọ̀ọ́. Ọ̀rọ̀ yìí ò tí yé mi dáadáa. Dáàdì, kí lẹ fẹ́ fa dúró ògùn yìí sí? Fẹ́ para mi. Dáàdì, ṣé mo ṣe yín ni? Ta ló ṣe yín? Ṣé mọ́mí ló ṣe yín ni àbí àwọn ẹ̀gbọ́n mi? Ọ̀rọ̀ yìí ò yé mi. Kò sí ẹni tó ṣẹ̀ mí nínú yín, kò sí ẹni tó ṣẹ̀ mí nínú ẹ̀yin ọmọ. Ìyá yín ló ṣẹ̀ mí. Èmi gangan tí mo jẹ́ bàbá yín, èmi ni mo ṣẹ̀ yín. Èmi ni olórí burúkú tó bí ọmọ tí ò lè tọ́, tó ní fámìlì tó kó fún fámìlì jọ tí ò lè bọ̀ wọ́n. So, ẹni tó bá dẹ̀ ti wà nírú position yẹn tí ò ní kankan tó useless kí ló yẹ kó ṣe? That person deserves to die. Dáàdì, ẹ má ronú bẹ́ẹ̀ yẹn. Tí n bá wá wọlé ńkọ́? Okay, fine. Tí o bá tiẹ̀ sówó lé ní èmi àti àwọn ẹ̀gbọ́n mi
a máa dàgbà, a máa lówó, a máa tún yín ṣe, a máa tún everything ṣe, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò máa dópin. Daddy. Irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe tó fẹ́ fi bọ́rọ̀ èmi? Èmi ló yẹ kí n ṣiṣẹ́ kí n bọ́ yín, ó dẹ̀ ti rí bó ti rí nìyẹn. Mo ti rí pé age is not on my side, so what am I waiting for? Daddy, this is not the solution. I do not deserve to stay alive. Look at you. Look at your age. Irú iṣẹ́ wo ló fẹ́ ṣe láti age títí tó máa fi dàgbà? Tèmi á wá sọ pé ọkàn mi balẹ̀, màá dúró dìgbà yẹn, màá kí n lè jẹ wọn mọ́. Look at my age now, look at all this. Bó o bá lọ tán, màá wá mi, màá kó jẹ. I have to end it. Ah! Ẹ máa kówó yẹn fún mi tàbá tí at 5 million naira. Oh yes. Ajá. Kò jù bẹ́ẹ̀ lọ ṣá, tó bá wọn ẹ̀ kó ṣe, tó bá wọn ẹ̀ kó má ṣe, àmọ́ ọ̀nà tí omi ń bá wọnú àgbọ̀n tọmọ aráyé ni wọ́n mọ̀ nìyẹn. Àmọ́ tó bá kọ̀ tó náà ṣe, mo fi ẹlẹ́dàá ẹ̀bẹ̀ gbogbo ohun tó rí àti ohun tó gbọ́ níbí, a kì í wí bẹ́ẹ̀ là ń rò, ó léwu fún ẹ láti sọ jáde. I'm ready. What? I'm ready. Good. Nice. Àríkẹ́. Kí ni nǹkan tó ń ṣe látànà bá mi sọ̀rọ̀? Mo ní kó jẹun látànà, ó dáhùn. Omi rèé o mu. Ó kọ̀ ó wẹ̀, ó kàn takú sórí iṣẹ́ àyàn náà látànà ni. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pé tó o bá sọ fún mi kò sẹ́ni tó lè sọ fún? Ẹni téèyàn bá dẹ̀ sùn tì, òun ló máa ń jarun pálọ̀. Ẹ̀rù ń bà mí pẹ̀lú bó ṣe ń ṣe yìí. Àwọn tó ní ẹ, tó bá mọ̀ pé wà lọ́dọ̀ mi. Ṣé o rántí báwọn èèyàn rí ẹ lánàá nígbà tó ń wọlé bọ̀? Wọ́n mọ̀ pé ibi ló wà. Àríkẹ́. Kọ̀ yìí náà ni. Anyways, wo fóònù tí wọ́n ní kí n bẹ charge lélẹ̀. Ó dẹ̀ pọ̀ ní message. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí tún ni? Àbínú kí lélẹ̀? Ẹ̀jẹ̀ lọ́dún tó pariwo mi náà. Kẹ́mídà. Ó ní mo gbé lórí kó o gbé kó sọ̀kalẹ̀ lókù. Ìkà ni ẹ́ o, ìkà ni aláìdá ni ẹ́. Kílódé tó joyè ó ṣe mí òun gbà mí báyìí. Ìfẹ́ burúkú, ìfẹ́ ẹ̀tàn ló nífẹ̀ẹ́ tó ní sí mi tó lọ nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ìyá sọmọ. Nígbà tí o lọ gba owó iṣẹ́, tó lọ gbowó iṣẹ́, tó jẹ́ mọ̀ wípé owó iṣẹ́ yẹn ó fi bò mí láṣìírí ni. Tó jẹ́ káwọn onígbèsè kan máa wọ́ mi lọ káàkiri àdúgbò àti káàkiri inú ilé, tó wá gbowó iṣẹ́ tán, ilé tó yẹ kó lọ fọgbó nílé tó yẹ kó lọ bá wọn tún ṣe, ó kọ̀ owó iṣẹ́. Àwọn tó gbé tó wọ́n san owó iṣẹ́ fún ẹ, tó sá tó lọ ṣiṣẹ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yẹn ti pọ̀ jù, ó kàn ẹ́ láyà ó lè ṣe, wọ́n ti rán ẹ̀ wálé o. Tó o bá gbogbo oríṣiríṣi tí wọ́n sọ, wo èmi ò dẹ̀ lówó tí mo fẹ́ dá padà, ẹ̀ẹ́dúró ń bolo ti rò pé mo fẹ́ lọ, ṣé o gba àwọn gbèsè tí mo ti lọ fún sọ yẹn, ṣé kí n lọ gbà padà ní pé ẹ̀jẹ̀ omi òtútù rẹ̀ dé tí mo tún fẹ́ dá gbèsè padà o. Èmi ti ní káàbùrú ẹ̀ kó lọ ṣiṣẹ́ o, ìwà alápá má ṣiṣẹ́ kan tó wúlò jàtijàti. Ẹni kíkẹ́ mi ṣe kí ni? Kẹ́mi sọ ṣẹ́. Màmí ti pa mí. Mọ́mí! Ọmọ yẹn lè jẹ́ tó máa ṣe o. Ẹ dúró kí ló ṣe ọmọdé nǹkan tó wá ń ṣe báyìí?
sọ̀lẹ̀ dolówó owó àpèkánú ibi gogoro mọ́gùn mi lò chief ṣẹlẹ̀ ẹjọ chief yìí wà mí ẹjọ chief yìí bọ̀. chief ti lọ. yé mo dáhùn kí ló dé. sọmọbìnrin kékeré kan wà ń bí báyìí pẹlẹbẹ dúdú báyìí ọmọ kékeré ni àbúrò mi àbúrò ṣé kò sí ń bí. ọmọ gẹ́ẹ̀ kan wà lórí ṣé kò sí. yé ó wà mẹ́. kí ló ṣẹlẹ̀. iná ti bà á. báwo ṣe wà ókè ń sìn sọ fún ẹ náà Paddy na nice dog. wo bí báyìí ṣé mo pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo sọ fún ẹ wípé ajá yẹn ò lè hàn mí ara ó ti yẹn sìn mo dẹ̀ mọ̀ wípé o gbádùn ajá yẹn bí ìwà tí ẹ ṣe jọ cash fún ọ tiẹ̀ wà obvious lójú ẹ o gbádùn ẹ gan. ṣọsí lady kan ó wá ní last week ṣọsí Paddy wà ń sálẹ̀ òun wà lókè bó ṣe tún padà wá ní pé òun fẹ́ ṣiṣẹ́ yẹn sọ pé ṣẹ́ yẹn dùn mọ́ òun o ní this time òun ló wà lókè Paddy ló wà ń sálẹ̀ gbàgbé ẹ o òun kò enjoy ẹ. gan gidi. ẹyìn náà. kí ló ṣe. àti rí tí a kùn náà. ó máa ti ń lọlẹ̀. kí ló ń ṣe. kí ló ń ṣe àkùn kí ni. dídé jàre kí ló ṣe tó. iṣẹ́ lọ fẹ́ ṣe ni. Paddy ready o. wetin happen. bàbá yín tó yẹ kó dúró tì mí ká lọ ṣùgbọ́n kájọ tọ́jú ẹ̀ ó ti fi wálé ó ti sá lọ. òpònú èyí ọ̀kan láwọn ìyẹn ló tún rí lọ tá a tún rí tá a mọ̀ bí tá a fẹ́ wá sí. Àríkẹ́ kí ni wọ́n tún ṣe yìí? ṣé kí wọ́n tún máa ké ṣé ẹ fẹ́ bà ayé mi jẹ́ ni? ṣé ẹ fẹ́ bà ayé mi jẹ́ ni wọ́n tó tún ṣì kejì mi? ikú ń ṣe yìí pé kó máa ṣẹlẹ̀ lójú àbúrò ẹ̀ ẹ ṣàánú mi. Màámi níbi tá a dé yìí ó dẹ́ pé mi á jẹ́wọ́ nǹkan tó ń ṣọmọ yìí o ìjẹ́ ń jẹ́wọ́ ó mọ bóyá mọ́ mi lè bá wa wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní títí ẹ̀ tó bá dákẹ́ tí a bá dákẹ́. ṣùgbọ́n àtẹ̀yàn jà ni. rárá kó bá yàn jà. àbí ó tẹ̀ nǹkan mọ́lẹ̀. ó tẹ̀ nǹkan mọ́lẹ̀. ṣé wọn ò dé fi nǹkan nà? ó fi nǹkan nà ẹ wo mọ́ bí ọ̀tọ̀ nǹkan tó ṣọmọ yìí o. jẹ́ ń sọ ò ṣẹ́rí ẹ rántí iṣẹ́ tó ní kí wọ́n ṣe lọ́jọ́ sí. ti duplex tó ní iṣẹ́ wàhálà píṣẹ́ bẹ́ẹ̀ ti pọ̀ jù bọ́ọ̀ nìkan lè dàyà kọ́ mọ́ọ̀pù fọlẹ̀ fọṣọ. kò fadé kò mọ́ọ̀pù kò clean ilé o àwọn tó ń lòyàn fòṣogún owó ló lọ bá o ajá ló bá sùn. má lúwẹ̀ o. lílùwẹ̀ máa wò. mo ní mo fẹ́ wẹ̀ ni o. Àríkẹ́. mami tí n bá wẹ̀ o máa léwu gidi gan ni. Àríkẹ́ kí ló ṣe ẹ́. ẹjọ́ wọ́n ní pé ibi odò yẹn ibi odò tọ́lí pé kìtì wẹ̀ yẹn ibẹ̀ mo láti sáré lọ síbẹ̀. odò wo ló sáré lọ Àríkẹ́. Àríkẹ́. ó yá odò ó yá nìṣó lódò Kẹ́mi nìṣó lódò Kẹ́mi lódò nìṣó lódò. kí lè Àríkẹ́. Kẹ́mi nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí. Kẹ́mi ojú Kẹ́mi Kẹ́mi ọmọ méjì lẹ́kọ̀ọ́. ó
tóbi tàbí ìrere orí mi ò. Iṣẹ́ báyé mi jẹ́ o. Àtòbí jù máa ń pín dọ́dọ̀ mi. Tí alábàágbé ní ṣọlẹ̀ kékeré àkórí ẹni. Ìlànfààní oríta ní tí kò pé ní. Ìlànfààní ẹbí tá ní tí kò sáyọ̀. Ìlànfààní ayé tá kò tí kò kún ọ̀. Ayé àwọ̀ ìlọ, ayé asán. Òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù. Owó àpèkánu kò. Ó ní bí n bá sí nílé ẹyẹ dábàá mi. Owó wọ́n lè ní òní ọ̀rọ̀ ayé wa. Ó lè túlé ayé ẹni ṣe ó ń bá ní láyé jẹ́ pẹ̀lú. Owó solówó dọ̀lẹ́ asọ̀lẹ̀ dolówó owó àpèkánukò. Igi gogoro má gún mi lójú òkèèrè láti wò ó. Ohun gbogbo tẹ́dá bá máa ṣe ẹja máa rò ó. Igi gogoro.